Ikú dédé àsìkò gbogbo èèyàn olólùfẹ́ Koni Logbon káàkiri gbogbo àgbáyé níbikíbi tí ń ti ń gbọ́ wa tí ń ti ń wò wá. Lágbára Ọlọ́run Elédùmarè, ojú tí ń fi ń wò wá ojú náà mi á fọ́, etí tí ń fi ń gbọ́ wa etí náà mi á di o. Orere bí iye létí yẹn mi á gbọ́. Ọmọbìnrin tí ń wò lójú fọ́nrán ń gbọ́ ọ̀rọ̀ kàyéfì mọ̀ ló ṣẹlẹ̀ sọmọbìnrin o, ọ̀rọ̀ tó kọ́ni lọ́gbọ́n. Ǹjẹ́ ká wá yà kọ́gbọ́n lórí ọ̀rọ̀ ọmọbìnrin? ń wo ohun tó mọ̀mọ́ lágbára mọ̀mọ́ ló mọ̀ ṣẹlẹ̀ sí ọmọbìnrin tí ń wò o. Bá a ṣe rí náà rè ni o, ṣe lárí tọmọbìnrin kan dédé dúró síbi tó dẹ̀ sunkún. Ṣé nìyẹn akán dédé asunkún láìsí pé bá yóò ní nǹkan tí tó ṣẹni o. Láìsọ ọmọdé ń wo ìwáyà gbọ́rọ̀ tí ọmọbìnrin ń sọ ní tẹ́ pọ̀ ọmọbìnrin lẹ́kún, ìwáyà gbọ́ nínú fọ́nrán. Bí ṣe lọ náà látọ̀ yìí ká mú wá sí etí gbọ̀yìn, etí rí ètò Koni Logbon náà níwà, ìwáyà gbọ́ gbogbo rẹ̀ bó ṣe lọ. How much did you invest in this scheme? Me, Bola, $200 to my collect all my friends' money, all the money, 1,000. Okay, we heard that you made money in Libya. Yes, I go to Libya to work, work, fighting, see my hand, fighting, everything for Libya. I come back, my neighbor told me if the program is on stand now, on ground now, if you do it, it will help me. Then I should go and find the money. The small money I bring from Libya, I join now. Yeah, I should do it. I don't want to do it. Yeah, the money is there. The labor, you collect the money. I see the money. The labor you collect. He say I should join it. If you join it, if you do the money in times 2, then I do it. So, all in all, now how much is gone? How much did you lose? Let me pay my own. Okay. My own, I put it for my own. $200. $200. It's not my issue. I collect my friend's money. She want my own $200. Yeah, we are sorry about that. We are sorry. We are sorry. ọ̀rọ̀ ẹ̀rín ló bá dé, ọ̀rọ̀ ẹ̀rín ló bá dé, ọ̀rọ̀ ẹ̀rín ló bá dé. Síbẹ̀ àbí síbẹ̀. Ṣé rí àwọn Nigerians wọn kì í fẹ́ kọ́gbọ́n. I don't know. Reason tí mo fi wá ṣe fídíò yìí, mo fẹ́ káwọn èèyàn kọ́gbọ́n. Then mo ti ń rí ọ̀pọ̀lọpọ̀ videos lórí ayélujára. Mo rí pé àwọn kan ń gba drip. Àwọn kan tiẹ̀ ti dákú wọn tiẹ̀ tí mọ̀gbà kan máa jí báyìí bóyá ibẹ̀ náà máa gbà lọ. Ọ̀rọ̀ síbẹ̀ ṣe rí ẹni tí Ṣàngó tó bá tojú ẹ̀ wọlẹ̀ láyéláyé, irú ẹnìyẹn kò lè bá wọn bú ọba kò so mọ́. Òwe Yorùbá ni. Mo mọ̀ọ́mọ̀ ń ṣe fídíò yìí ní èdè Yorùbá ni so that kí gbogbo àwọn èèyàn kí wọ́n lè gbọ́, pàápàá àwọn tó jọmọ Yorùbá, àwọn tó bá fẹ́ gbọ́n ni o. Mo rí wípé MMM complaint kan ó tún ti wọ Nàìjíríà lẹ́nujọ́ mẹ́ta àti àwọn ìgbà tán wọlé, wọ́n tún ti ṣe bẹ́ẹ̀, wọ́n tún ti kó àwọn èèyàn lówó lọ. Àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sunkún, àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní gbéra yílẹ̀, àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní dára wọn lẹ́bi. Ẹni tó kó $1,000, sábà ní ká ṣe $1,000, this is that's about 1.6 million naira current exchange. Àwọn kan $300. Ó bá fi $10 péré kó o fi sí orí investment kan lérè pé o fẹ́ sórí. Alright, ẹ jẹ́ kọ́kọ́ fi fọ́nrán hàn yín. Ẹ rí bí iléeṣẹ́ àwọn Cbes bí àwọn èèyàn ṣe lọ ń ṣe iléeṣẹ́ wọn Ìbàdàn ni most of àwọn people máa ń sábà ń gbà wọlé o. Mò ń bọ̀, màá ṣàlàyé àwọn nǹkan fún yín, ó máa yé yín sìn. Ẹ rí àwọn èèyàn, ẹ rí ogunlọ́gọ̀ àwọn èèyàn tó kówó lẹ̀ tó ń ṣe investment. Ẹ ti rí wọn bẹ́ẹ̀. Àṣírí tó wà ní Cbes ẹ̀rí màá sọ fún yín. Ẹ ti rí àwọn èèyàn, àwọn kan ń gbé chair, àwọn kan ń gbé table, àwọn kan ló ń tú AC. Àṣẹ. Okay. Wọ́n ti fọ́ kíní HT màbí. Àwọn èèyàn lọ. Can you imagine? Wọ́n ti fọ́ o. They break their office. Wọ́n ti fọ́ ọ́fíìsì wọn o.
wọ́n ti ń fọ́ ọ́fíìsì wọn o. Wọ́n ti ń yọ owó gíláàsì wọn. Wọ́n ti ń fọ́. Can you imagine? Seabed is all gone. Wọ́n ti yọ AC. Carry AC, carry TV, Wọ́n lè take ti their yọ AC glasses. o. This one carry table. Some people carry chairs. All right, mo ń bọ̀ ẹ jẹ́ ń dó bẹ́yẹn náà. Ṣé rí téèyàn bá ń sọ nípa Ponzi scheme? Ponzi scheme gangan bẹ̀rẹ̀ ní Nàìjíríà. Àwọn ará Nàìjíríà, àwọn ọmọ Nàìjíríà gangan náà bẹ̀rẹ̀ Ponzi scheme. Kọ́ máa lu àwọn, kọ́ ọmọ Nàìjíríà kó máa lu ọmọ Nàìjíríà ní jìbìtì. Ìgbà tó jẹ́ wípé a ti wò wípé ìṣòro pọ̀ lórílẹ̀‐èdè yìí gan. So àwọn kankan náà kọ́kọ́ jókòó tán ronú pé kí la lè ṣe ta lè fi ìṣòro orílẹ̀‐èdè yìí ta lè fi méèkì owó. So wọ́n wò pé àyàfi káwọn introduce ọ̀nà àbáyọ tí ò sí níbì kankan káwọn introduce ẹ̀ sáwọn èèyàn. Wọ́n ti mọ̀ pé àwọn èèyàn máa sáré wá. So mi ì wá blame àwọn tí wọ́n jókòó ronú bí òun ṣe kí n sọ wípé àwa, torí èmi náà ti fi ìgbà kan fọ́ rí sí victim àwọn nǹkan báyìí. Bó ti ẹ̀ jẹ́ wípé mi ń tèmi o, mo jẹ́ lọ́ o. mo gun gire kọjá odò káfárá tó dá, but kò ń ṣe dídùn inú mi pé àwọn kan wọ́n sunkún lórí wípé wọ́n rò wípé táwọn bá fowó ilé ìṣòwò. Àmọ́ àwọn kan wà tí mo fẹ́ sọ lórí fídíò yìí. Mo fẹ́ kẹ́yin èèyàn, mo fẹ́ kẹ́ bá mi pín fọ́nrán yìí káàkiri, mo fẹ́ kẹ́ bá mi share ẹ̀, mo fẹ́ kẹ́ bá mi, torí àwọn tó bá kàn, ẹni tó bá kàn ló mọ̀ o. Àwọn èèyàn ń sunkún báyìí o, àwọn èèyàn ti ń dákú lọ, àwọn kan wà ní ìbànújẹ́ ọkàn báyìí nítorí ẹni tó kó life savings ẹ̀ sórí investment kan wípé òun máa rówó tó dẹ̀ jẹ́ wípé wọ́n kó gbogbo owó yẹn lọ. Àbàmọ̀ kó má jóun ló máa bá kú. Now tá a bá ń sọ nípa investment, táwọn kan wá dé tó wá promise wa ní wípé tá a bá fi owó sórí investment kan a máa rí 100% profit. Tá a bá ti gọ̀ ó lè là wá fúnra wa gan. Bẹ́ẹ̀ ni, ṣe rí òótọ́ ọ̀rọ̀ ní kọ́ máa sọ. Ní 2022 eléyìí tẹ́mi witness, àwọn kan wá, wọn ṣe Nigerians, because nígbà tí wọ́n cast tí wọ́n sá lọ tán gbowó sá lọ, a ṣe a lot of investigation, a gba lọ́ọ̀yà, a lọ sí ibi tí wọ́n pè ní ọ́fíìsì wọn. Unfortunately ibi tí wọ́n pè ní ọ́fíìsì wọn, fake address ní ibẹ̀ yẹn. Wọ́n kàn so torí plate number wọn ni mo trace, tó jẹ́ wípé a wá lọ láàrí wípé fake address ni wọ́n fi register plate number mọ́tò tí wọ́n lò gan. Now ìgbà tí a ṣe kinní yẹn ní 2022, táwọn èèyàn ń pariwo pé wọ́n ti gbowó àwọn lọ o, àwọn kan fi 200,000 sí, àwọn kan fi 500,000 sí, àwọn kan fi 1 million naira sí, ó ní 5 million, ẹnìkan fi 100 million naira sí, tí mo mọ̀ 100 million. 100 million yẹn ó calculate pé tó bá máa fi tó bí 15 days 100 million yẹn máa ti di 150 million. Kò sẹ́ni tó lójú kòkòrò bí irú ẹni, because ní eventually kò pé bóyá bí 20 days tẹ́nìyẹn fowó sí ná gbówó yẹn lọ. Owó yẹn ti multiply o, ó ti rówó yẹn inú ẹ̀ ti ń dùn. Àwọn kan sọ fún, àwọn kan advise ẹ̀ pé gbówó yìí ọ̀rẹ́ wa, ó sọ pé no, owó tó jẹ́ pé òun máa fi ṣírò. Ẹni tó introduce mi sí this particular business tí mò ń sọ yìí, ìgbà yẹn àwọn tó bá ń wo fídíò yẹn wọn rántí tí ń bá dárúkọ, àwọn tó bá ṣe bóyá bí anything 86FB lucky football, àwọn yẹn football pattern ó bá wá wípé àwọn ń ṣe reverse betting. So báwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní kówó sí nìyẹn, àtàwọn tó ń wo bọ́ọ̀lù gbogbo wọn náà rárí sí. Eléyìí ò ń sọ̀rọ̀ pé mi ò ń ṣe kinní kan, everybody, ọlọ́pàá ń ṣe, lọ́ọ̀yà ń ṣe, doctor ṣe, judge ṣe. I'm telling you the fact. Nítorí pé ìgbà tọ́rọ̀ bust tán tó di wípé everybody wá máa kọ petition ní police station, mo bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi professions, àwọn oríṣiríṣi àwọn èèyàn ńláńlá tó jẹ́ pé wọ́n ti tó tán tó ti ń jẹun, wọ́n ti yó, táwọn náà wá tẹ̀rì sí. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ ní wípé most of àwa tá wà Nàìjíríà, àìnítẹ́lọ́rùn, olè, ọ̀lẹ òun ló ń pa most of wa, and that's just the truth of it. Tí ẹ bá ní wò pé kí lè léyìn sọ yìí, I've been there and mo dẹ̀ mọ̀. Ṣé èèyàn tó ní 100 million naira, ẹ jọ̀ọ́ ẹ dákun, bísínẹ́sì wo
ló fẹ́ ṣe tó wà legit tí ò lè ṣe pẹ̀lú dá 100 million tó fi jẹ́ wípé sogúndogójì lóhùn láti kówó sí. Abeg so ẹ má jẹ́ ká tanra wa. Ṣe ráwọn pípù yìí ó ti wọ àwọn Nigerians ò wá ṣe mọ́, àwọn Philippines, àwọn ìlú rádaràda tó jẹ́ pé wọn ò rí ṣe, because ṣe ráwọn tó ṣe ti 2022 yẹn ó wà so glaring from investigation wípé àwọn Philippines, àwọn Indians, àwọn náà wá gbá àwa Nigerians. Wọ́n ti rí wa tán, wọ́n ti rí ṣòro wa, wọ́n ti rí nǹkan tó ń ṣe wá, wọ́n ti mọ̀ wípé okay o, nǹkan táwọn lè fi jẹ lọ nílùú wa leléyìí. And the reason why I'm doing this video is come out of it. Ẹ jẹ́ ká gbọ́n, ẹ jẹ́ ká jára wa. Ọ̀rẹ́ mi kan sì ti send link kan sí mi pẹ̀lú bá iṣẹ́ ń sọ̀rọ̀ sí Gbese, páwọn sí Gbese ṣẹ̀ṣẹ̀ kó jápa ẹ̀, wọ́n tún ṣe ń send another link. Ká ní pé ẹnìyàn ń ṣọ̀rẹ́ mi ni, ó yẹ kí n ní pé káwọn àwọn boys kan lọ bá mi kà mọ́lé kan nù torí wípé ọ̀dájú, because èmi ti nígbà yẹn tá a ṣe kinní yẹn tá a rówó, ẹ mọ̀ pé mo sọ fún yín pé èmi gun gèrè kọjá odò, mo gun afárá lé kọjá odò káfárá tó ṣe kíni kó tó dá, but tí yẹ tinú mi ò dùn sáwọn táfárá kán mọ́ lẹ́sẹ̀ tó jẹ́ wípé wọ́n forí la mi. Èmi gan I don't have anything there too. Mo dẹ̀ máa ń wà very careful. Orin làwọn èèyàn mọ̀ mí sí pé olórin ni mí pé mò ń kọ, but ìlú yìí kò fararọ̀. Mi lè jalè, mi lè ṣe yahoo lóòótọ́, but tí n bá rẹ́ anything tó jẹ́ pé mo fẹ́ kówó mi lẹ̀, mo fẹ́ fi rí ìlọ́po, I'm ready to do it. But since then mi ò bá àwọn èèyàn gbèrò ẹ̀ mọ́ torí wípé àwọn nǹkan tó tiẹ̀ lè bàyàn lórúkọ jẹ́ ju nǹkan bẹ́ẹ̀ yẹn kò sí mọ́. Ta ló fẹ́ sọ fún wípé o ò sí náà? Àwọn tí wọ́n introduce àwọn kan sí Gbese, mo mọ̀ pé àwọn kan wọn ò ní sunkún síta, wọn á lọ máa wọ́ wọn ni wípé ìwọ ló introduce mi sí kinní yìí, whereas irọ́ ni. Ṣé tí wọ́n bá ní kéèyàn tọwọ́ bọ̀ náà, ṣé èèyàn máa tọwọ́ bọ̀ náà ni? Ẹ jẹ́ ká wo àwọn ọ̀rọ̀ yìí. Ṣe rí, ó sí Gbese kò sí Gbese, ó ṣe anything kò ṣe anything. Ẹ jẹ́ ká wa Nigerians gbọ́n. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa Nigerians, especially àwọn ọmọ Yorùbá, kòkó làwọn bàbá wa gbìn. Àwọn Igbo náà ní nǹkan tó ń ṣe nílùú wọn tẹ́lẹ̀. Ẹ jẹ́ ká ṣe iṣẹ́, ẹ jẹ́ ká gbé orílẹ̀-èdè yìí ga again. Honestly speaking, this video is not to mock anybody, but it's just to call our attention. It's time for us to wake up from our slumber. Like jí òdodo káwọn èèyàn kán máa fi kándù kékeré kán máa fi tan iná, kán wá lọ máa fi tan iná sí iná ńlá lọ́dọ̀ tí wọ́n lọ. Àwa náà manage nílùú yìí mẹ́, like ó wà quite unfortunate because when I see a lot of people, mo ráwọn kan lórí bed, mo ráwọn kan tó ṣe ti dákú lọ, mo rò pé ọ̀gbẹ́ni eléyìí rí, kò ń ṣe gbogbo nǹkan yẹn ní content o, àwọn ẹlòmíì rí lò, live investment ẹlòmíì lẹ́lòmíì kò sí. Nígbà tá à ń ṣe business yẹn mo rẹ́ tó introduce mi sí business yẹn, nígbà tèmi lọ gbọ́n tí mo jára tí mo ọ̀gbẹ́ni kìlẹ̀ yẹ pé mo jára mi bẹ́ẹ̀, ọ̀rẹ́ mi kan ló já mi pé ọ̀gbẹ́ni máa gbowó ẹ̀, tí mò ń gbowó mi yẹn tó introduce mi sí gangan sọ fún mi, má gbowó ẹ̀ náà, ṣó fẹ́ lówó láyé ẹ̀ ní jẹ́ kówó pọ̀. Mo ní ẹ̀sà eléyìí tí mò ń gbà tí mo fi ń jẹ indomie yẹn jẹ́ rọra máa gbà. Ṣe nígbà tí kinní yẹn cast, àwọn tún wá lọ ṣe kíni, wọ́n tún wá lọ ń gbowó lọ́wọ́ àwọn èèyàn, wọ́n fi ní ẹ má wọrí, àmọ́ bá yín invest. Àwọn tẹ́ẹ̀mẹ́ tó ní business tẹ́ẹ̀mọ́ ọmọ èdè Nàìjíríà. Ṣẹ́tígẹ́tì bí gbogbo nǹkan ṣe rí nìyẹn. Honestly speaking, sí bẹ́ẹ̀s gbogbo ẹ̀yin tẹ́ ẹ nípa àtìpín ń bẹ̀, mo gbàdúrà pé Ọlọ́run á yọ yín ń bẹ̀ o. Òun dé bá ní ká yẹ yí, gbọ̀ngbọ̀n báyìí ló ń kan lọ́rọ̀, ó ti kan yín náà nìyẹn o. Ẹ jẹ́ kí gbogbo Nigerians, ẹ jẹ́ ká fi lè kọ́gbọ́n. Wọ́n ṣe gbogbo nǹkan tó bá ti gbé wá. Ìfà máa ń fàyàn lápò ya ni mẹ́n. Ìfà ń fàyàn lápò ya ni. O fẹ́ dolówó òjijì, o fẹ́ lówó, o fẹ́ kọ́lé, o fẹ́ ṣe gbogbo ẹ̀ in the space of 1 month. It's not like that. Kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. America táwọn ohun sí yẹn, America táwọn ohun yẹn, tàbí pé everything dángbìnrin tó ń ṣe, everything ṣe jọ̀lọ̀jọ̀lọ̀ yẹn. Kò rí bẹ́ẹ̀, kò ń ṣe ọdún kan, kò ń ṣe ọdún méjì, kò ń ṣe 10 years ni wọ́n bára wọn nípò tán wà yẹn. Àwọn bàbá ńlá kú bàbá wọn ti try ni. So táwa náà bá dẹ̀ máa bá wọn say it's going to take a lot of time. So kí nǹkan wá sọ fún mi pé kí wọ́n á fi 100,000 síbì kan, nígbà tó bá máa fi di in the next 30 days màá rí another 100,000. Ó wà legitimately, ó wà, business yẹn wà, but pé kí n kówó sórí afẹ́fẹ́, something I cannot touch, something I cannot feel, màmá kówó fáwọn tí mi ò mọ̀, màmá send owó kan sákàǹtì kan tó jẹ́ wípé tí gbogbo ẹ̀ bá dá tán, platform tó ti ń gbà send account yẹn máa deny ẹ̀ gan-an, máa láwọn ò mọ̀ a lot of things.
ẹ jẹ́ ká jára wa, ẹ jẹ́ ká yára wa brain. King Ayéwọlé Àyànfẹ́, mo sọ tèmi tó àwọn tí wọ́n ti sọ owó tó pọ̀ nù in that process, those who that lost a lot of money, I want to sympathize with you. Please, just be strong for yourself and move on. It happens, things like this happens, and you don't need to kill yourself. You don't need to just put yourself in a state. Just move on. Move on. Ẹ ṣe mí, ẹ ṣe something legit. Ẹ jẹ́ ká kán sóko, ẹ jẹ́ ká lọ gbin kòkó padà, ẹ jẹ́ ká lọ máa gbin àwọn igi rọ́bà, àwọn a lot of things. Ẹ jẹ́ ká lọ máa ṣe wọ́n, ẹ jẹ́ ká lọ ṣàgbẹ̀. Sogúndogójì, ogún ẹ̀yẹn máa di zero ni. Ọlọ́run, ogún yẹn ó fẹ́ di zero ni, kò sí anything, bẹ́ẹ̀, anybody má parọ́ fẹ́ nìkan, kò sógún kankan tó dogójì. Ẹ ti gbọ́ mi, ẹ̀yin tẹ́ ṣe sí bẹ́ẹ̀s, ẹ má worry, tẹ́mi bá wà ìrètí ṣì ń bẹ. So put yourself together and let us move on. àwa náà ti fi $10,000 àti fi ṣe sogúndogójì rè tó jẹ́ wọ́n kó lọ. Àyẹ̀wò eléyìí tó tẹ̀ ṣe sogúndogójì kan àti ṣe tó jẹ́ wípé rí nǹkan kan, but we still here hoping for the best. So ṣe get ma. So nǹkan tí mo kàn sọ ni wípé kí Nàìjíríà kan jára wọn, wọ́n máa ṣe tó bá ti rí opportunity kan every àwọn kan wọ́n kàn máa jókòó síbì kan, wọ́n máa tẹ kọ̀ǹpútà kan, wọ́n kàn máa kó owó aláta, owó onírú, everybody wọ́n kàn máa kó yẹn jẹ. No, what a bit, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin ti sí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́, ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yín tó ṣe sí bẹ́ẹ̀ kàn só wọn o. Kò sí nǹkan, mo feel pains ni, but no, mo bóyá rí lára. But nevertheless, ẹ jẹ́ kí let's check on our people. Let's try to check on our people. So it's fine. So I'm signing out with this. King Wọlé Àyànfẹ́, akọni bí ẹni jẹ ṣàwámà. Mo sympathize gbogbo ẹ̀yin tẹ́ kó dollars, tẹ́ kó pounds, tẹ́ kó owó yín sórí síbẹ̀zù, ẹ jọ̀ọ́ o. Ní rírú eléyìí mọ́ o ní Nàìjíríà o, ká má bàa rírú ẹ̀ ni mo ṣe bọ́ síta wípé kí n polongo fẹ́yìn èèyàn. Ẹ ṣé, thank you. Ìmọ̀mọ̀ bínú gbogbo èèyàn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé. Bí mo ṣe wọlé ló yẹ kí mi kí, ṣùgbọ́n ọ̀rọ̀ ló ká mi lára. Ṣé wá ti rí i pé ó dáa kẹ́nìyàn agbọ̀gbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n? Ẹni tẹ́ gbọ̀gbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ó máa dàbí òmùgọ̀ nígbẹ̀yìn náà mọ̀ ni o. Subscribe sórí ètò kí n lè àjàǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wá fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà àti fún gbogbo èèyàn olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáyé. Orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà, kí n bá wa share fọ́nrán, kí n bá wa like ire ó dìgbà.